wọ́n wá lọ sí Akolu pé Akolu àwọn ọmọ ẹdẹ ogun tí ń bọ̀ ó ṣílẹ̀kùn ló ṣílẹ̀kùn fún wọn ogun wọn ọ̀rọ̀ síbẹ̀ ogun òkú Èrúwà rí. Yàrá wọn gangan ni. Yàtọ̀ lọ ìjókòó reflex. Ok. Ìjókòó reflex. Ẹbí ìyá ti ṣe fíìmù kan náà pè ní. Sí ìlú Eruwa ní Ìbàràpá East. Ẹ káàbọ̀ sórí Joegraphy. Orúkọ tèmi ni Joe Adeseun. Tẹ́bádẹ̀ tí máa wo ìkànnì tí pé tí máa mọ̀ pé báwa ṣe máa ń ṣe tá bá dé ìlú kan. Nǹkan àkọ́kọ́ tá máa ń ṣe níbi a máa ń kọ́ lọ sí ààfin ìlú náà láti lọ mọ ìtàn ìlú náà. Àmọ́ ó ṣe ní láàánú pé kò sọ́ba lórí àpèrè eleruwa ti ìlú Eruwa lọ́wọ́lọ́wọ́ báyìí. Chief Olatunji Samuel Odofefo Eruwa land. Kí ni duty yín náà fún sá? Ní ààfin adélé ọba ni láago 8 máa ti débí láàárọ̀ ó dédé 9 sí 10 lálẹ́ ìdókòwò. Lẹ́yìn kí ló yẹ tí wọ́n ti ìjọba àti pé. ìyẹn ò ṣe ń tẹ́lẹ̀ mọ́. Kí ló yẹ tó fi ń pe Eruwa ní Eruwa? tó fi ń pe Eruwa ṣe rí ẹni tó tẹ ìlú Eruwa nígbà tó dé sí ọbaṣẹ yẹn igbó ní gbogbo bẹ̀. Àti bo náà ti wá. látọ̀yọ́ ni ọba ní Eruwa ti ṣẹ̀ ti wá ọba tá à ń jẹ yìí Eruwa Ọ̀yọ́ ló ti wá ọba Ọ̀yọ́ là ń jẹ ọmọ Alaafin ni ọmọ Alaafin ni ìgbà tó wá wà ń bẹ̀ yẹn pé Eruwa ẹ̀yà Eruwa ni wọ́n sọ di Eruwa. Bí táwọn èèyàn bá ń kọjá wá ní Eruwa ń bí. Eruwa ló di Eruwa àwọn èèyàn máa ń pé bóyá èrú ni wọ́n fi ṣe kò sí kì í ṣèrú o kì í ṣèrú rárá. Ibi tí à ń wò lẹ́yìn ilé olóyè Adeseun Ogundoyin ní ìlú Eruwa. Orúkọ tèmi ni Ọ̀gbẹ́ni Adébóyè Ogundoyin. Mo jẹ́ ọ̀kan nínú ọmọ the elder brother to the late Chief Adeseun Ogundoyin. So bàbá tèmi ló jẹ́ ẹ̀gbọ́n Ogundoyin, the late Adeseun Ogundoyin ló jẹ́ àbúrò pẹ̀lú àwọn èèyàn mẹ́ta ọkùnrin méjì àti obìnrin kan tó wà lẹ́yìn a fẹ́ sọ̀rọ̀ nípa Adeseun Ogundoyin, now late. He was born ní the month of March 21st, 1940. So ìgbésí ayé tó ṣe bẹ̀rẹ̀ kò ṣe pé bóyá àwọn fámìlì ẹ̀ wọ́n jẹ́ bí ẹnìkan tó lówó lọ́wọ́ ọmọ àtàpàdà dìde náà ni. So Baton he was a sickle cell SS. So it's wrong. Maybe it was wrong.
Living room, abi? Yeah. So bí ìyàn tí wọ́n ṣe meeting political meeting. So tó bá jẹ́ from 2, wọ́n host our political. So these are Adeseun Ogundoyin. Second born, last wife. Okay. So it's the press can I write Adeseun Ogundoyin. These are not modern meeting. Okay. These are the match meeting. Okay, yàrá wọn gangan ni. Jagun no. Look of flex. Okay. Look of flex. Maybe they ṣe film kan náà pè ní look film náà. Tọ́láyà ṣe. Wow. And from here, ẹ lè rí gbogbo Eruwa nísàlẹ̀. It's too bright, but wàá fo drone so ẹ máa rí dáadáa. So ẹ jẹ́ kí n fi hàn yín bí yàrá wọn bó ṣe rí. Sorry. My shoot manually, the money that my adjust the camera. It's a setting to my favor everywhere to my one. Sorry. So, yàrá yìí yàrá tí mo wà yìí ni Olóyè Adeseun Ogundoyin sùn lẹ́ẹ̀kan nígbà tí wọ́n wà ní orílẹ̀ alààyè. Yoruba is difficult. This place is big and you have a toilet for all. In the toilet for anymore. This is the settings. So wọ́n bẹ̀rẹ̀ ilé ní 1989. Ibo ni gbogbo ìgbà nígbà. So wọ́n dẹ̀ parí ẹ̀, wọ́n ṣe débi tán ṣe dé. Wọ́n parí ẹ̀ torí wọ́n install many things sínú ilé yẹn. Bó ṣe wà empty láti gba ẹ̀ náà ló ṣe wà títí di sẹ́yìn. So wọ́n ṣe débi tán ṣe dé ní 1991 and bẹ́ẹ̀ náà dẹ̀ ló ṣe wà láti gba ẹ̀ títí di sẹ́yìn. Nílé tí mo rò pé the best thing tó lè fi bíbá ṣe torí ilé mighty ju tẹ́ bá dé bíbá ilẹ̀ máa mọ̀ pé ó mighty ju nǹkan tí wọ́n kọ́ lè abandon lọ. So nǹkan tí mo rò pé wọ́n lè fi ṣe ní museum because lẹ́nu ìgbà tí mi wọ́n wá ń bí gan mo rí more than èèyàn 3-4 tó wá síbi wá ya picture and other things. Mo dẹ̀ mọ̀ pé àwọn èèyàn visit Eruwa dáadáa and tó wá lè fi ṣe museum at least people will come around to visit. So àwọn nǹkan tí mo rò nìyẹn. Kí ni àjọpọ̀ tó wà láàrin Olóyè Ogundoyin àti Eruwa? Ẹ̀wọ̀n pé ọmọ Eruwa ni. So ó lè tí ìbáyé pé ti ikú Eruwa ò ní wà báyìí. Ikú lọ́yẹ́ ló jẹ́ kí Eruwa ọmọ báyìí. Torí pé ó fẹ́ràn ìlú. Ó ní àṣepọ̀ dáadáa pẹ̀lú ìlú Eruwa. So ibi tá à ń lọ sìn ní Akolu níbi tí àwọn ará Eruwa sá sí tógun bá ti dé ní ìlú Eruwa ní ìgbà tí wọ́n dá Eruwa sílẹ̀. Ibẹ̀ níbi tá à ń lọ sìn. So ibi tí mo wọ́n wájú mi báyìí ni orí òkè Akolu. Ẹ jẹ́ kí n fi hàn yín. Orí òkè Akolu lẹ́wọ́ ní ẹ̀yìn mi yẹn. Akolu ni òkè tó fẹ́ ga jù ní ìlú Eruwa. Bẹ́ẹ̀ sì ni ìtumọ̀ Akolu ní fìlà. Tẹ́ bá wo orí òkè yìí kò síbi tí ẹ ti ní rí orí òkè yìí láti
orígun mẹ́rẹ̀ẹ̀rin Èrúwà. Ṣùgbọ́n ìtàn pàtàkì tó rọ̀ mọ́ Akolu ni wípé ní ìgbà tí wọ́n kọ́kọ́ dá Èrúwà sílẹ̀, tí ogun bá fẹ́ wá ká wọn mọ́, wọ́n á lọ bẹ̀ Akolu. Bẹ́ẹ̀ ni Akolu á sì ṣílẹ̀kùn fún wọn. Àwọn ọmọ Èrúwà máa wọlé, yóò sì dá ààbò bo àwọn ọmọ Èrúwà. Ṣùgbọ́n ní ọdún kan, èèyàn kan ló dẹ̀jà ló lọ pé Akolu pé ogun ti dé, jọ̀ọ́ ṣílẹ̀kùn fún wa. Ṣùgbọ́n Akolu ṣílẹ̀kùn, kò sí rógun. Látìgbà náà l'Akolu ti ṣílẹ̀kùn mọ́ fún ọmọ Èrúwà. Ṣùgbọ́n nǹkan kàyéfì nípa Akolu ni pé ọbakọ́ba tó bá jẹ Elérúwà tìlú Èrúwà kò gbọ́dọ̀ fi ojú rí Akolu, nítorí pé ibẹ̀ náà máa ń sin gbogbo ọba tó bá ti wàjà ní ìlú Èrúwà sí. Kí wá ní fìlà tó wà lórí Akolu yẹn? Wọ́n máa ń lọ bọ́, wọ́n máa ń bọ́ láyé àtijọ́. Wọ́n máa ń fi màálù bọ́ ẹran tó bá ti béèrè fún. Wọ́n máa fi bọ́. Wọ́n èé gbé ẹran ẹ̀ wálé. Tí wọ́n bá fẹ́ bọ́, gbogbo ẹni tí ó lọ ọbẹ̀ yóò ti mú un tí ó fi ṣe nǹkan ẹ̀ lọ́wọ́. Wọ́n èé ṣe oúnjẹ àbí kí wọ́n ṣe ẹran ẹ̀ kí wọ́n gbé wálé. Bẹ́ẹ̀ náà wọ́n ti jẹ gbogbo ẹ̀. Ọba Ṣàìkú lélẹ̀. Ọba ìlú tẹ ìlú Èrúwà dò nígbà tí wọ́n kọ́kọ́ dé ìlú yìí. Gàgàrà tí kì í kọ ní Èrúwà agbe ní dájọ́ wọn. Kí ló dé tó ń sọ bẹ́ẹ̀? Yóò sọ bẹ́ẹ̀. Agbe náà yìí kọ́kọ́ pa ẹnu ẹ̀ mọ́. Ok, táì àkókò ilé bá kọ Lérúwà. Tó bá kọ yóò kọ́kọ́ pa ẹnu ẹ̀ mọ́. Ilé ló máa ní kó pa ẹnu ẹ̀ mọ́. Ok, agbélélé. Agbélélé àkùkọ gàgàrà nìyẹn. Nǹkan tí wọ́n gbìyànjú àti sọ níbí ni pé agbe ló máa ń ṣiṣẹ́ àkùkọ gàgàrà. Bẹ́ẹ̀ sì ni iṣẹ́ àkùkọ gàgàrà nígbà náà ni pé wọ́n náà máa fi mọ aago. Kíni ó yí ìlú báyìí ni. Àwọn òkè yẹn àbí? Ó yí Èrúwà po ni. Ó yí po ni. Nẹ́ẹ̀tọ́ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó ti yí po ni. Làǹbọ̀ wá ṣe sí àníbá torí ogun tí wọ́n ń jà ń gbà. So à ń lọ Onigba poro báyìí. Onigba poro. Agboolé ọ̀dọ̀ fún mi. Tí a bá tẹ ọba tẹ́, tí wọ́n bá ti jáwé lé ọba lórí lókè ní ọjà, wọ́n gbé wá sí ọ̀dọ̀ ọ̀dọ̀ fún mi. Láyé àtijọ́ ní ó lọ kiri mọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ fún mi lẹ́yìn tí máa gbàṣẹ. Wọ́n ní nígbà tó di ní ojú láti alákọ̀wé débẹ̀, wọ́n sọ di 40 days. Ibẹ̀ tó di dẹ̀dẹ̀, wọ́n gbé lọ sí ọ̀dọ̀ ọ̀dọ̀ fún mi. Ilé tá ń kọ́ lọ́wọ́lọ́wọ́ ìdíkà afẹ́ máa gbé ọba sí ìlú tí wọ́n bá ti gbé ọba tẹ́lẹ̀ wọ́n máa ń àbábá wa láyé àtijọ́ wọ́n máa ń wo ilé kan ní ìdí tó ń ṣe wọ́n máa lọ́bẹ̀ títí tí wọ́n parí ìpèbí. Kí ni àwọn ìgbésẹ̀ tó máa fi ń jọba nù lù gan? Mi sọ Èrúwà sìn nílẹ̀ Yorùbá. Báwo ni máa ń yan ọba láyé àtijọ́ àti nísìn? Wọ́n ṣe máa ń yan ọba pàpẹ tèrúwà ní ilé sọ. Ẹ sọ Èrúwà. Tèrúwà ní wípé àwọn afọbajẹ yẹn àwọn mẹ́fà yẹn máa jókòó ní ilé tí bàbá kan. Oṣù wẹ̀ lọ́tà bẹ́ẹ̀. Àwọn ìdílé yẹn ó mú ìyẹn wá. Ìbáàjẹ́ márùn-ún, ìbáàjẹ́ mẹ́fà ni wọ́n bá jẹ́. So láàárín iye tí wọ́n bá mú wáyé àwọn afọbajẹ yẹn ó ti mú ẹnìkan. Ṣé ìjọba nílùú wa? Bàbá ni máa ń to ìdílé tó kàn. Ìdílé méjì náà ló ń jọba lóṣù. Òkè tí ìdílé kan bá ti parí. Àti Àkàlápọ̀. Tó bá ti kúrò ní ìdílé kan yóò bọ́ sí ìdílé kan. Ṣé rí mi? Ó yé wa dáadáa. Tó wà ní oyè tẹ́lẹ̀ nígbà tó ń gbéṣẹ̀ ibi kọ́ mò ń gbé tẹ́lẹ̀ ṣùgbọ́n ilé bàbá mi gẹ́gẹ́ ni ilé bàbá mi gẹ́gẹ́ ilé ìyá mi gbé là ń kọ́ náà níbi
tí roundabout ní gáràjì yẹn. Tí èrè olóyè ṣeun ibi tó ń pè ní Onigba poro níbi tá a wà yìí ní Yorùbá ilẹ̀ tí máa rí ẹ̀wù ìsàlẹ̀ ṣe ti rí oríṣiríṣi poro tó wà mẹ́ bẹ́ẹ̀ dẹ̀ ni tẹ bá try láti ka poro yóò máa dàrú mọ́ yín lójú ni èmi kan ti ń try láti fi orí mi kà látàárọ̀ ilé tẹ́ pé kò tiẹ̀ ṣe kà bẹ́ẹ̀ ni àwọn oríṣiríṣi ìtàn dẹ̀ so mọ́ àwọn omi tó wà ní poro yìí àwọn dádì tó wà lẹ́yìn mi gangan ni òòṣà ìdílé wọn gangan ní ibi tá a wà yìí bẹ́ẹ̀ dẹ̀ ni tẹ́ bá mú omi tó wà níbí tọmọ bá ń gbóná tẹ́ bá ti fi bu wẹ ọmọ àbísà tẹ́ bá ti fi wẹ ọmọ ààrẹ abalẹ̀ ni bẹ́ẹ̀ dẹ̀ ni tẹ́ bá dẹ̀ rí obìnrin tí ò fẹ́ gbọ́ tọkọ tí ò gbélé ọkọ tó dẹ̀ bímọ sílé ọkọ yẹn nídìílé ọ̀dọ̀fin yẹn tẹ́ bá ti mú omi yìí téèyàn ti fún ọmọ yẹn mu ọmọ yẹn ò ní jó gbádùn àfi tó bá padà sí ilé ọkọ ẹ̀ so ara àwọn ìtàn tó so mọ́ Onigba poro yìí nílùú Eruwa Eruwa ní oríṣiríṣi tẹ́ bá wo àyíká ẹ máa rí oríṣiríṣi òkè ilẹ̀ ń wò yẹn tó sì mú ìtàn bẹ́ẹ̀ sì ni òkè ló yí ìlú Eruwa po gbogbo bí táwa yẹ òkè ní tẹ́ bá wo ọ̀nà báyìí náà òkè ní mò ń wò yìí mi mọ̀ bóyá ẹ lè rí dáadáa. Odò yìí nǹkan bàbá. Ṣe rí ilé ìkò kan wà níbẹ̀ yẹn ìkò yẹn ni wọ́n máa ń ṣe olú ilé bẹ́ẹ̀ ni tó wà níbẹ̀. Wọ́n gbẹ báyìí o. Kì í ṣe pé nìkan ló gbẹ ó wà bẹ́ẹ̀ ni àpáta ni. Ó dẹ̀ jí mò ń wo yìí o. Àwọn bàbá wọ́n dé bá bẹ́ẹ̀ ni Ọlọ́run ló ṣe é síbẹ̀ gbogbo owó yìí kì í ṣe nìkan ló gbẹ Ọlọ́run ló ṣe é pẹ̀lú àwọn bàbá wa dé àwọn àgbàlagbà dé ayé àtijọ́ wọ́n bá bẹ́ẹ̀. Oríṣiríṣi nǹkan tó jẹ́ wonder things ló wà lọ́yọ̀ state tí mo lè rò pé I don't want to say this the harsh way like I think the governor is a good governor wọ́n ti ṣe so many things nípa security nípa education ti some other good things you understand mo wà níbi tí wọ́n ti ṣí Ṣàṣà market recently mo wà níbi tí wọ́n ti distribute to Àmọ̀tẹ́kùn 100 vehicles fún Àmọ̀tẹ́kùn recently and some other projects like that but I think mo rò pé gómìnà wa need àti wo time kọ́ fún tourism ní time láti consider gbogbo àwọn nǹkan tí Ọ̀yọ́ state ní láti offer. Ọ̀yọ́ state suspendedly bẹ́ẹ̀ ni tó bá fẹ́ǹsẹ̀ people will come round. irú ti Olúmọ yẹn wọ́n ṣe bẹ́ẹ̀ ni. ibi tí ó yẹ Eruwa ti ṣe gẹ́gẹ́ tá à ń pè ní Iléwú yẹn tó bá lè méèkì ibẹ̀ tó. Bàbá yẹn sọ fún mi lẹ́ẹ̀kan pé ibi tí bàbá yẹn gbà kọjá apá ẹ̀ wà ń bẹ́ẹ̀ bí. tẹ́ bá débẹ̀ láì yẹn wà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ rò pé wọ́n ta okùn sí ni kò parẹ́ Iléwú yẹn ni. ok náà nìkan lè gbà lónìí Iléwú yẹn gẹ́gẹ́ ó wà lóhùn ibi tí wọ́n ń gbé nígbà náà ó wà lókè pátápátá ó wà lókè pátápátá igbó yìí tó kò lè jẹ́ ká ráyè láti gbòó lọ báyìí tó tí ì báyìí pẹ̀lú tí ó bá lé mi. a máa sọ yẹn dijọ́ mi o jẹ́ ká sọ dijọ́ mi. drum yẹn kí n tún lò bọ̀ drum yẹn sí i. Èso àlà máa sọ yẹn dijọ́ mi. Mo rò pé kò sí báyé fẹ́ wá sí ìlú Eruwa tí a ní dé Adeseun Ogundoyin Poli ibẹ̀ la wà yìí. Then polytechnic ń gbà yẹn kò tí ì jẹ́ polytechnic ó dàbí teachers training college ní time yẹn so mo pe during that tenure of babi ṣàṣà ènìyàn Rẹ́sọ̀yà tàbí Colonel Adisa something like that so jẹ́ governor Ọ̀yọ́ state ní time yẹn ní time military regime time yẹn so wọ́n rí akitiyan ẹ̀ tó ṣe ń sponsor teachers training college yẹn bí kó
ra gbogbo àwọn nǹkan tí school máa ní tí school á fi lè dúró gbogbo yẹn ló ń ṣe á kọ́ building fún wọn ara èmi ni everything tó pertain mọ́ maybe laboratory wọn á ṣe gbogbo yẹn so àná wàá rí akitiyan láti òkè wá pé ok ẹ jẹ́ ká fẹ́ kan sọ bí ìdí polytechnic ká wá name after ká name during time ẹ̀ kò sí wọ́n sì name after wọ́n jẹ́ Adeseun Ogundoyin Satellite Campus Ibadan. Oh yeah, now. To be honest, I feel like I can't speak Yoruba. Let's try. Nípa tèmi o, mo ti wà ní Eruwa ní what's this one? Ní oṣù tó kọjá ní on the 16th, so mi ò tí really lo ìgbà púpọ̀ ní bíbá and I'm here. Mo wà ń bíbá gẹ́gẹ́ bí agùnbánirọ̀. The people here are somehow nice, accommodative. Well, mi ò tí lo ọjọ́ púpọ̀ ń bí, mi ò tí lo tó oṣù kan. But nǹkan díẹ̀ tí mo rí nípa ìlú yìí pé àwọn èèyàn wọ́n máa ń kóyàn mọ́ra and àti wípé ikọ̀ wọn ó ṣì wà a little bit ó ṣì cheap díẹ̀ nǹkan tí mo tún rí ni wípé bá ṣe máa ń wọ ọ̀kadà ṣe gbogbo ẹ̀ èèyàn ṣì lè try èèyàn ṣì lè rí owó àti ó wà affordable mi ò mọ Yorùbá affordable. I'm still trying to get to know this place, so I can't really say anything at the moment because I just actually got here, me. So I feel like I still have a lot of things to experience and gain and learn from the people here. Oh yeah, Okay. Oh yeah. I can't see. Look at the camera. Ẹ wo kò ní jù báyìí lọ lẹ́nu ẹ má gbàgbé pé Yorùbá pọ̀nbélé ni wà lórí ìkànnì àmàrà létí ibi tá a ti ń bọ̀ ibi tá a dé àti ibi tá a lọ gẹ́gẹ́ bí ojúlówó Yorùbá. Fídíò mi tí mo fẹ́ kẹ́ wò ló ń jáde lójú screen nìyẹn orúkọ tèmi ni Joe Adétọ́nà bẹ́ẹ̀ ni kẹsì lágbàgbé láti like ara mi.